Ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n ní ìmọ̀ nípa ètò ààbò lórílẹ̀‐èdè yìí, pàápàá àwọn ọmọ Yorùbá, ni wọ́n máa ránṣẹ́ sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé páńṣá ò fura páńṣá jáná, àjà ò fura àjà jìn, bónílé ò bá fura báyìí olè ní òkó. Wọ́n ní kí ààrẹ kí ó lọ ṣọ́ra o, kó sì lọ múra lórí àṣírí tí gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna, Malam Nasir El-Rufai, àṣírí tí bàbá náà tú, tí wọ́n sì jẹ́ kó di mọ̀ pé bí àwọn alátakò orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn ìtòlóyìnbó ń pè ní political opposition, bí wọ́n bá lè ṣe irú nǹkan tí àṣírí ẹ̀ ṣẹ̀ṣẹ̀ tú láti ẹnu El-Rufai, wọ́n ní àfi kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà kí ó tó lọ ṣọ́ra o pẹ̀lú àṣírí tí ó tú láìpẹ́ yìí náà nípa ààrẹ àná lórílẹ̀-èdè Nàìjíríà, olóògbé Muhammadu Buhari. Ẹ rántí wípé nínú ọ̀sẹ̀ tí ó kọjá, ó ní Malam Nasir El-Rufai ni ló ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú tẹlifíṣàn Arise TV, èyí tí ó di ariwo ńlá lórílẹ̀‐èdè Nàìjíríà, kódà tí ìjọba àpapọ̀ tí wọ́n ti ń bá ṣe ẹjọ́ lórí ẹ̀. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tí Malam Nasir El-Rufai tí ó ṣe, ni ló ti jẹ́ kó di mọ̀ wípé pẹ̀lú báwọn agbófinró, pàápàá àwọn àjọ tó ń gbógun ti jẹgúdújẹrá àti ìṣòwò ìlú báṣubàṣu, ìyẹn ICPC, bá ṣe fẹ́ gbé òun, ó lóun ti rí àṣírí pé olùdámọ̀ràn lórí ètò ààbò Nàìjíríà, National Security Adviser Nuhu Ribadu, ló pa àwọn àjọ ICPC láṣẹ láti wá gbé òun, tó sì jẹ́ kó di mọ̀ wípé òun ló ti ń jẹ́ kó di mọ̀ pé òun tún rí àṣírí pé Ribadu náà ni ló pa wọ́n láṣẹ wípé kí wọ́n gba ìwé ìrìnnà òun, ìyẹn passport. Nígbà tí ẹni tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún El-Rufai bi léèrè pé báwo ló ṣe mọ̀ pé Ribadu parú àṣẹ bẹ́ẹ̀ àti pé kí ni ẹ̀rí tó gbára lé, ẹni Malam Nasir El-Rufai tú àṣírí o wípé ẹ̀rí tóun ní lọ́wọ́ ni pé fóònù, ìpè orí fóònù tí Ribadu tó ń pe ọ̀gá àjọ ICPC ni lòun máa rí. Ó lẹ́nìkan ni ló ká ọ̀rọ̀ náà sílẹ̀ tó sì fún àwọn ètò olóyìnbó ní ìpè ní tapping, èyí tó túmọ̀ sí pé bí èèyàn méjì bá ń sọ̀rọ̀, ó ní ọgbọ́n tí wọ́n máa lò tí wọ́n yóò fi gba ìpè orí fóònù wọn, tí wọ́n yóò ká sílẹ̀ láì jẹ́ pé àwọn méjèèjì mọ̀, tí yóò sì bọ́ sí ọwọ́ àwọn ọ̀tá wọn. Gbàrà tí El-Rufai tú àṣírí, ẹni ariwo ńlá mà ti sọ. Bẹ́ẹ̀ lọ́pọ̀ àwọn èèyàn, pàápàá àwọn onímọ̀ nípa ọ̀rọ̀ ààbò, ni wọ́n sọ pé ẹ̀ṣẹ̀ ńlá àti ọ̀ràn ńlá ni El-Rufai ló dá ní abẹ́ òfin. Bó tilẹ̀ jẹ́ pé ìjọba Nàìjíríà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bá El-Rufai ṣe ẹjọ́ tí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀-èdè yìí tó ti gbé lọ sí ilé ẹjọ́, ṣùgbọ́n níṣe ni àwọn èèyàn, pàápàá àwọn ọmọ Yorùbá tòótọ́, wọ́n ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kó lọ ṣọ́ra, kó sì lọ fura. Wọ́n ní bí ẹni tó jẹ́ odidi olùdámọ̀ràn fún ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà, tí gbogbo iléeṣẹ́ ààbò tó wà lábẹ́ ọ́fíìsì ẹ̀, bí El-Rufai àti àwọn alátakò wọn bá lè ká ìpè ẹ̀ sílẹ̀, wọn ló ṣeé ṣe ká ti ṣerú ẹ̀ fún Tinubu náà, èyí tí wọ́n lè fẹ́ lò láti fi da ìjọba rú mọ́ lórí tàbí gba ìjọba lọ́wọ́ ẹ̀, tó sì ní àfi kó lọ ṣọ́ra, kó sì kíyèsára gidigidi lásìkò yìí.